إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته أيها المشاهدون الكرام. أدعوكم ولون ọba gbogbo àgbáyé, ọba tí ó dá wa tó ṣe wá léèyàn, tó ṣe wá ní mùsùlùmí, tí kò wá fi wá lẹ̀ lásán, ó tún ṣe wá lẹ́ni tí ó gbàgbọ́yé ẹ̀sìn Islam, ó ṣe wá lẹ́ni tí ń tẹ̀lé ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run a máa dúpẹ́ fún ẹ̀, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa lọ bá Nábì àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa fi tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí fi dijọ́ ẹ̀san. Tó bá wá dijọ́ ẹ̀san, Ọlọ́run jẹ́ kí gbogbo wa kárẹ̀san rẹ̀ gbà níwájú Ọlọ́run ọba. Gbogbo ìgbìyànjú wa Ọlọ́run kó ṣe ní àtẹ́wọ́gbà níwájú rẹ̀, ọlá àìpé méjì ọba dẹ́dà. Akí gbogbo ẹ̀yin ọmọ ìyá ẹ̀sìn Islam káàkiri ibi tí ẹgbẹ́ wà, tí ẹgbẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa. Àláfíà Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan yín. Ìdánilẹ́kọ̀ọ́ tí a tún mú wá fún yín ní dédé àsìkò tí a wà yìí, òun náà ni àkọlé ọ̀rọ̀ kan tí ó pàtàkì, tí ó yẹ kí a gbàgbọ́ yé rẹ̀ dáadáa. Àlámọ̀rí tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àlámọ̀rí kan ni tí ó gbalẹ̀ ní àwùjọ wa, lélẹ́yìí tó já sí pé ó gbalẹ̀, ó ti di nǹkan míì, ó taṣan, kò fẹ́ síbì kan tí kò sí ní gbogbo ibi tí ẹ̀ka ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbégbé wà. Bẹ́ẹ̀ náà ni àwùjọ mùsùlùmí eléyìí káàkiri gbogbo àgbáyé, tí ó já sí wípé ojoojúmọ́ náà làwọn onímọ̀ ni wọ́n ń ronú sí wípé kí mà ní ọ̀nà àbáyọ. Kì í sì ṣe nǹkan méjì ló fà á ni ó fi gbalẹ̀, léyìí tí ó já sí wípé ó fẹ́ lè láwọn bòmíì lójúmọ́ kọ̀ọ̀kan àlámọ̀rí yìí máa ń ṣẹlẹ̀ láì máa yé, eléyìí tí kò níye. Kí ló fà á tó fi wá rí bẹ́ẹ̀? Nítorí pé àpòfin Ọlọ́run mọ́ ni. Òun náà ni ọ̀rọ̀ nípa atọ́lák, ìkọra ẹni, kí ọkọ kọ ìyàwó rẹ̀ àbí kí ìyàwó pàápàá tọrọ yípe òun ò fẹ́ fẹ́ ọkọ òun mọ́. Kí là ń pè ní kí a kọra ẹni, tá a mọ̀ sí divorce ní ọ̀dọ̀ wa ní ilẹ̀ Faransé? Kí ni sẹ́ǹsì ẹ̀, àti wípé kí ni kóòzẹ̀, kí làwọn nǹkan tí máa ń fà á, kí wá ní àwọn ewu tí ó mú dání kí ọkọ kọ ìyàwó àbí kí ìyàwó kọ ọkọ rẹ̀, kí làwọn ewu tó mú dání. Eléyìí ni tí a sọ wípé kí a wá gbéyẹ̀wò fúnra wa ní dédé àsìkò yìí. Ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, àdámọ́ tí Ọlọ́run dá àwọn ọmọ ènìyàn, òun náà ni kí a fẹ́ra wa, káríra wa, ká fẹ́ra wa ní tọkọtaya nílànà títọ́ Ọlọ́run ọba Allah, ká máa wá jọ gbé pọ̀ bí mu'asharatin tayyiba, ká máa jọ gbé pọ̀ ní ìgbépọ̀ ti ìfẹ́ àti ti àánú, ká máa jọ gbé pọ̀ léyìí tó já sí wípé a máa jọ gbé ní ìgbé tọkọtaya eléyìí tí a mọ sórí ìfẹ́ àti àánú, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba àlékè ọlá tó ń sọ fún wa nínú Al-Qur'an, inú Suratu Rum. Ọlọ́run ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha. Ọlọ́run ní wa min ayatihi, inú àwọn àmì tẹ́ fi dáwọn Ọlọ́run ọba mà yí pé ọ̀kan ṣoṣo lòun, òun sì ní ìjọsìn tọ́ sí. Àwọn àmì pọ̀ rẹpẹtẹ tẹ́ fi dáwọn Ọlọ́run ọba mà.
inú àwọn àmì náà òun náà ní kẹ́ tún yẹra yín wò ẹ rí wípé ana khalaqa lakum min anfusikum azwaja inú àwọn àmì tẹ́fi mọ̀ yìí tẹ́fi dáwọn ọlọ́wọ́n bá mọ̀ yìí wípé a dá fún yín látara yín àwọn ìyàwó yín tẹ̀ ń fẹ́ tí ó ń já sí wípé ìyàwó rẹ tí ẹjọ́ ríra yín tẹ́ fẹ́ra yín ní tìfẹ́ tí ẹ̀ ń bímọ fúnra yín àṣẹ látara rẹ ni wọ́n ti dá ìyàwó rẹ àṣẹ látìgbà tó ti ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba rẹ wá iná ni ó tún mú ìyàwó rẹ dání ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí ọlọ́run ni wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha inú àwọn àmì tẹ́ fi dá wọn ọlọ́run ọba mọ̀ òun náà ni wípé a dá fún yín láti ara yín azwajan àwọn ìyàwó yín litaskunu ilayha kẹ́bà lè máa farati sí wọn lára kẹ́bà lè máa sinmi sí wọn lọ́dọ̀ kẹ́ máa ní ìfọ̀kànbalẹ̀ lára wọn wa ja'ala bainakum mawaddatan wa rahma ìgbàtà wá ṣe yín ní tọkọtaya tán ja'ala bainakum mawaddata wa rahma a wá fi ìfẹ́ sí àárín yín wa rahma àti àánú ọlọ́run àti ìkẹ́ àánú ọlọ́run àti ìkẹ́ yìí òun náà ni ọmọ tí ń jáde ń bẹ̀ àti gbogbo àwọn dáadáa tí tún máa ń jáde látara wípé afẹ́ra ẹni ní lọ́kọláya ọlọ́run ní inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun ọlọ́run ní dáadájú eléyìí tá a sọ yìí àwọn àmì mani li qawmin yatafakkarun àwọn àgbéyẹ̀wò kan ní àwọn àmì ní fáwọn tani fáwọn ajíronú inú àwọn ọmọ ènìyàn àyà yìí fi hàn wáyé pé àṣẹ ìpìlẹ̀ lọ́dọ̀ ọlọ́kọláya àwọn náà ní pé ká máa gbégbé ìfẹ́ kó má sí wàhálà kan kó má sí jàgídíjàgan kan kó má sí ìbínú kó má sí jà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà tún dá sí anabi ni la yafraku mu'minu mu'minatan in kariha minha khuluqan radiya minha akhar anabi ni mu'mini yóò máa bá mùmíní ẹgbẹ́ rẹ̀ gbé yóò máa bá mùmíní gbé ní lọ́kọtáya la yafraku mu'minu mu'minatan anabi ní mùmíní olùgbàgbọ́ òdodo kan ò ní bínú lọ́kùnrin kò ní bínú sí olùgbàgbọ́ òdodo kan ní obìnrin in kariha minha khuluqan kódà káwá sọ wípé ó tiẹ̀ wá kórìíra ìwà kan lára rẹ̀ ẹ rí wípé radiya minha akhar yóò bí bá ṣe ń kórìíra ìwà kan lára rẹ̀ náà ni ó sì máa rí ìtì yóò máa yọnu sí ní ara rẹ̀ ọmọ ènìyàn ni wá tí a máa láṣìṣe a sì máa ní àlébù ọ̀ràn yẹn ni kí a máa jẹ̀gbin ara wa ká tó máa sọ lọ́kọláya láti lè máa jẹ̀gbin ara wọn ọkọ yóò máa jẹ̀gbin ìyàwó rẹ̀ ìyàwó náà ó sì máa jẹ̀gbin ọkọ rẹ̀ wọ́n máa mójúkò fúnra wọn wọ́n máa jẹ́tọ́ ara wọn nítorí kí ìbágbé nì kó bá lè pẹ́ kó dọjọ́ kó bá lè tọ́jọ́ kó kalẹ̀ lókè ìgbà tí gbogbo àwọn eléyìí ò bá ti nílé rọrùn tí a bá lè jẹ́tọ́ ara ẹni kí a mójúkò fúnra ẹni ká ṣe sùúrù fúnra ẹni a rí wípé kò sí bó tilẹ̀ wù kórí àjọgbépọ̀ ti lọ́kọláya kò ní tọ́jọ́ kò ní tóṣù tí yóò fi ṣe kíni tí yóò fi já ǹjẹ́ nínú jíjà yìí ṣé oore wà ń bẹ fún ọkọ ni àbẹ́ oore ń bẹ fún ìyàwó ni wàllá kò sóore ń bẹ fẹ́ nìkan nínú àwọn méjèèjì aburú ni wàllá bó fẹ́ wọ́já sí wípé divorce ìyára ẹni yìí òun náà máa padà wá jẹ́ solution ní ìgbà míì a máa jẹ́ ọ̀nà àbáyọ nígbà tá a bá rí wípé níwájú àtẹ̀yìn a rí wípé kò sí solution kan mọ́ fún àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí láàrin lọ́kọ àti láya níbi tí wàhálà náà gbé ti dé divorce a máa jẹ́ solution wípé àyàfi kí wọ́n pínyà àìpínyà yìí qad yuwaddi ila ma la yuhmadu uqba tá a bá pín wọn níyà tá a bá yà wọ́n ó lè padà wá tó bí nǹkan míì tó já sí wípé a tún padà wá kábàámọ̀ wípé àbátí ẹ̀ bá ti mọ̀ kí a ti yà wọ́n. ìdẹ́n bó ṣe já sí wípé divorce bó ṣe já sí pé ó jẹ́ nǹkan tí ó burú bẹ́ẹ̀ náà ló tún láǹfààní àmọ́ kì í ṣe òun ni solution kẹ́yìn nígbà tí
kì í ṣe òun ní solution nígbàtí lọ́kọláya nígbàtí wọ́n bá ń jà àbí wọ́n gbọ́ra wọn yé. Ọlọ́run fún wa láwọn ọ̀nà lóríṣiríṣi àwọn iṣẹ́ tó yẹ ká ṣe, àwọn àkàsọ̀ tó yẹ ká gùn tí a fi ṣe àtúnṣe ní láàrin lọ́kọláya nígbàtí a bá rí wípé ó kù díẹ̀ káàtó àbí gbọ́nmi sí omi ò tó ń bẹ ní àárín wọn àbí wọ́n ń ṣe èdè ara wọn ò fẹ́ yéra wọn láwọn àárín kan. ìgbà tá a bá wá ṣe gbogbo àwọn àtúnṣe yìí tí kò bá wá gbà náà ni Ọlọ́run ní wa in yatafarraqa tí a bá padà wá fira wọn lẹ̀ Ọlọ́run ọba yóò padà wá rọ ẹnì kọ̀ọ̀kan wọn lọ́rọ̀, yóò padà wá gba àdúrà wọn. n tí a fẹ́ lò nínú ìtìsíwájú ọ̀rọ̀ yìí òun náà ni wípé ìpìlẹ̀ lọ́kọláya kí a jọ gbé kalẹ̀ òun náà ni àkọ́kọ́. tó bá wá di wípé kò rí padà rí bẹ́ẹ̀ náà ni tí wàhálà bá wà nígbà náà ló tó kan divorce. àmọ́ kó tó di wípé àwọn ṣàlàyé nǹkan kan nípa divorce tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn ó yẹ ká kọ́kọ́ mọ̀ kí ni bí wàhálà láàrin lọ́kọláya tí fi wá ń padà wá di wípé àfi kọ́kọ́ rìn lọ́tọ̀, àfi kíyàwó rìn lọ́tọ̀, àfi kí ọkọ kó kọ ìyàwó rẹ̀, àfi kíyàwó náà kó ṣe kí ni kóhun náà kọ ọkọ rẹ̀. a ní láti mọ̀ kí làwọn nǹkan tí máa ń bí wàhálà yìí, tí máa ń bí àìgbọ́ra ẹni yé. àkọ́kọ́ in tí a fẹ́ lọ mọ̀ òun náà ni wípé gbogbo ìyapa ẹnu, wàhálà, ìdàmúdàbò ìnígbà èmi náà ò nígbà tí máa ń sábà ṣẹlẹ̀ láàrin lọ́kọláya, a rí wípé tá a bá wà lọ tá a bá wà bọ̀ ó dá lórí okùnfà méjì nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni í máa ń fa wàhálà nínú ẹbí tó já sí wípé Ọlọ́run fún rẹ̀ náà ló gbé kalẹ̀. nítorí pé ìyàwó àti ọkọ odidi ẹbí kan ni wọ́n tí wọ́n padà wá ṣerúgbìn tí wọ́n bímọ. àmọ́ tí àwọn nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí a fẹ́ ṣàlàyé nípa rẹ̀ yìí tí tọ́kàn nínú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀, a rí i pé wọ́n à ní fararọ nígbà kan, ìjojúmọ́ náà ni wọ́n máa ṣe ìjojúmọ́ náà ni wọ́n máa bínú síra wọn, ìjojúmọ́ náà ni ṣètọ́nù wọ́n máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò láti lè fi ṣe kí láti lè máa dà wọ́n láàmú. àkọ́kọ́ asbabul awwal, sábàbí àkọ́kọ́ òun náà ni bu'du zawjayn an manhajillahi subhanahu wa ta'ala. sábàbí àkọ́kọ́ òun náà ni kí ọkọ àtìyàwó kí wọ́n jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí ẹ̀sìn Ọlọ́run. Allahu akbar. kí tọkọtaya kí wọ́n jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ kó lójú ọ̀nà títọ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. táwọn méjèèjì bá ti jìnà sí tọ́lọ́run tó já sí wípé wọn pàtàkì tọ́lọ́run kò sẹ́sìn, yóò bá ti sẹ́sìn lára ọkọ àbíyàwó náà ni ò lẹ́sìn, a rí pé àìlẹ́sìn lára ẹnìkan nínú wọn àbí àìlẹ́sìn àwọn méjèèjì yóò máa fa sábàbí tí wàhálà ó máa ṣẹlẹ̀ láàrin wọn ní gbogbo ìgbà. nítorí pé àṣetán òun ó fẹ́ràn gbogbo ibi tí kò bá gbé ti sí tọ́lọ́run tí àwọn bá ti máa mú tọ́lọ́run ṣe ń bẹ̀, ibẹ̀ lòun máa ń jókòó sí, ibẹ̀ ni máa ń sábà gbé. ṣé rí àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ń wò yìí, àtèyí tó kéré nínú ẹ̀ṣẹ̀ àtèyí tó tóbi, ó jẹ́ sábàbí kan tí máa ń dínà oore, a máa dínà arziki, a máa dínà ìfọ̀kànbalẹ̀, kódà a máa dínà at-tamanina wa rahatu nafs. ẹ̀ṣẹ̀ a máa dínà oore, a máa dínà ìfọ̀kànbalẹ̀, a máa dínà ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí, ìsinmi ẹ̀mí, ìdùnnú nínú ẹ̀mí. tẹ́ṣẹ̀ bá pọ̀ fún ọmọ ènìyàn, ọkàn rẹ̀ ó fún pínpín, ìjojúmọ́ náà lẹ́ẹ̀mọ́ rí kókókó, kò nílé rẹ́rìn, kẹ́nìkan tó sọ̀rọ̀ mélòó kan yóò ti máa bínú. ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí, àdámọ́tọ́lọ́run dámọ́ àwọn ènìyàn òun náà ní wípé ká máa súnmọ́ wọn Ọlọ́run ọba ní gbogbogbà, ká máa bẹ lórí ihun tí ó bá ní ká ṣe, ká sì jìnnà sí ihun tí ó bá ní ká má ṣe. lópin ìgbà tá a bá ti rí ọkọ tí kì í kírun, àríyàwó tí ó bá jí wọ́n jí náà ni, kò sí irun àsùbá, kò sí dhuhur, kò sí asiri, kò sí magribi, kò sí ìṣáyì, àbí bẹ́ẹ̀ kọ́ irun náà tẹ̀ wà á máa fi ráre ni, àbí bẹ́ẹ̀ kọ́ àtẹ̀fíráre à ń kàkípọ̀ ẹ̀ ni,
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìṣesí tí àwọn ènìyàn kóra wọn sí tí wọ́n láwọn jẹ́ mùsùlùmí àwọn sí lọ́hùn tẹ́lẹ̀ ìbá ti wà nínú lágbóolé lọ́kọláya kan kí wọ́n gbàgbé ìjojúmọ́ ni wọ́n máa ṣe wàhálà wọn ní máa ṣe lọ́dọ̀ ara wọn àbí bẹ́ẹ̀ kọ́ ká máa fi àwọn ẹ̀ṣẹ̀ fi ṣeré bíi kí agbà wọn ọmọ láyè láwọn ọmọkùnrin láwọn ọmọbìnrin nínú ilé ká má ya ibùsùn ọmọkùnrin sọ́tọ̀ ká ya tobìnrin sọ́tọ̀ kí gbogbo àwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin àti èyí tá a gbàtọ́ kí gbogbo wọn ká máa rò pọ̀ mọ́ra wọn gbogbo eléyìí bí ká máa hùwà bí ẹranko nínú ilé kí a má fúnra wa lọ́wọ́ àbí ká máa wòwò kúwò lóríṣiríṣi gbogbo àwọn kátàwá náà mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ni inú láàrin lọ́kọláya tẹ́lẹ̀ ìbá ti wà á rí wípé níjojúmọ́ ní ṣètọ́nù ọmọ yẹ̀ wọ́n lọ́wọ́ wò bí ọkọ bá sọ̀rọ̀ ìyàwó náà ọkọ náà bá sọ̀rọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ kò ní máa sọ bí ìyàwó bá sọ̀rọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ kò ní máa sọ bí ìyàwó bá gbé pánù sọ́hùn kò ní máa gbé tó bá dìde kò ní máa ṣe àwọn méjèèjì ọmọ wa wò pé ẹ dákun kí ni ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ yẹra yín wò tí ẹ bá ti yẹra yín wò ẹ mọ̀ kí ni ọkàn nínú ọ̀rọ̀ ara yín tí lọ́kọláya tí kò bá ti pòfin Ọlọ́run mọ́ ìjojúmọ́ ni wàhálà ó máa ṣẹlẹ̀ tí wàhálà wáyé ti ń ṣẹlẹ̀ òní wàhálà ọ̀la wàhálà á rí wípé ìjọkan wàhálà yìí yóò máa wá àti fẹ́ ṣe kíni àti fẹ́ lọ wábì kan jókòó sí òun náà ni wọ́n ń pè ní divorce ìkọra ẹni ọba àlekè ọlọ́run sọ fún àwọn al-Qur'an ọlọ́run ni walaw anna ahlal qura amanu wattaqaw tó bá jẹ́ sí pé àwọn aráàlú tó bá jẹ́ sí pé amanu tó bá jẹ́ sí pé wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ wattaqaw tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n pòfin ohun ọlọ́run ọba mọ́ni lafatahna alayhim barakatin minas samai wal ard ọlọ́run ni àbáṣílẹ̀kùn àlùbáríkà àbáṣílẹ̀kùn oríire ìfọ̀kànbalẹ̀ fún wọn láti sánmà àti láti inú ilẹ̀ walakin kadhabu fa akhadnahum bima kanu yaksibun ṣùgbọ́n wọn ṣe bẹ́ẹ̀ wọ́n pẹ̀rọ ọlọ́run nírọ́ wọn pàtàkì wákàtí márààrún ìbẹ̀rù ọlọ́run ò sí bọ́kọ bá fẹ́ sọ̀rọ̀ kò ní fún ìyàwó rẹ̀ lọ́wọ́ bí ìyàwó gan bá fẹ́ sọ̀rọ̀ kò ní fún ọkọ ní ọwọ́ rẹ̀ bí ìyàwó bá jáde kò ní dágbére fọ́kọ bọ́kọ bá ní kí ló ṣe tó jáde yóò ní kí ló ń yẹ mí lọ́wọ́ wò sí ọkọ gan bóun náà ó bá jáde kò ní dágbére fọ́kọ kó wa náà wọ́n máa wá ṣe bó bá ṣe wù àwọn ọmọ ọmọ wa wò wọ́n àwọn náà tó máa kọ́ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn lára wọn táwọn ọmọ pàápàá wá ya gbòòrò lọ tí wọ́n máa lọ tí àwọn ọmọ pàápàá ńgbà tí àwọn náà bá fẹ́ jáde kò ní sí ọ̀wọ̀ kan kò ní sí ọ̀wọ̀ fún bàbá kò ní sí ọ̀wọ̀ fún ìyá inú agboolé tí eléyìí bá gbé ti wà tó bá já sí pé eré eléyìí làwọn ń ṣẹ̀mí irú ìfẹ́ yẹn kò ní tọ́jọ́ kò ní tóṣù tí ó fi túká nítorí pé tó bá dijọ́ kan ṣètọ́nù tẹnìkan yóò ju ti ẹnìkan lọ eléyìí ni okùnfà alákọ̀ọ́kọ́ tí máa ń fa gbọ́nmi sí omi òtó àìgbọ́ra ẹni yé láàrin lọ́kọ láyà sábàbí ẹlẹ́ẹ̀kejì òun náà ni adamu ma'rifati kulli min az-zawjayn bihaqqil akhar òun náà ni kí ìyàwó kó má mọ ìwọ ọkọ fọ́kọ kó má mọ ẹ̀tọ́ ọkọ fún ọkọ wípé ọkọ láláṣẹ a máa ń tẹríba fọ́kọ ni a máa ń rẹ ohùn lọlẹ̀ fọ́kọ tá a bá fẹ́ bọ́kọ sọ̀rọ̀ ni a máa ń tọ́jú ọkọ ni a máa ń rí ọkọ sí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn ojúṣe tí ó yẹ kí tó jẹ́ sí pé ojúṣe ni lọ́rùn ìyàwó tó yẹ kó ṣe fún ọkọ ẹ̀ lópin ìgbà tí ìyàwó ò bá ti mọ eléyìí ní ojúṣe tòun lára ọkọ ẹ̀ ó súnmọ́ kí òpin ìyàkó padà wá wáyé àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ gan fún rẹ̀ kóhun náà má mọ ẹ̀tọ́ ìyàwó rẹ̀ fún ìyàwó ẹ̀ kó mọ kí ó mọ ránṣẹ́ sílé fún ìyàwó ẹ̀ kó mọ tọ́jú ìyàwó ẹ̀ kó mọ fún ìyàwó ẹ̀ láwọn nǹkan tí ó ní besoin ẹ̀ àbí kí ó mọ bú ìyàwó ẹ̀ àbí kó mọ lù ú àbí kó mọ ṣe oríṣiríṣi fún àbí kó mọ fóun náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà gẹ́gẹ́ bí òun náà ṣe lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé ọlọ́wọ́n ọba Allah ọlọ́wọ́n ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf walirrijali alayhinna daraja ọlọ́wọ́n ní walahunna ń bẹ lọ́rùn àwọn ìyàwó yìí ń bẹ fún àwọn ìyàwó yìí pàápàá ń bẹ fún àwọn náà lẹ́tọ̀ọ́ kan tí a fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀yin ọkùnrin mithlu alladhi alayhinna bil ma'ruf
gbogbo gẹ́gẹ́ bí ẹ ṣe jásí wípé ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ wọn abẹ́ẹ̀ náà làwọn náà ní ẹ̀tọ́ tí àwọn náà fẹ́ gbà ní ọ̀dọ̀ yín. ọ̀ranyàn ni ká ṣe kí ni agbọ́dọ̀ máa ṣe tabadul àdáyì alhuquq yìí ni a máa fúnra wa lẹ́tọ̀ọ́ ara wa ni. ìyàwó yóò máa fún ọkọ ní ẹ̀tọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ pápá ó máa fún ìyàwó ní ẹ̀tọ́ rẹ̀ bó fẹ́ bọ́jà sí wípé tí ọkọ pọ̀ ju ti ìyàwó lọ lọ́rùn ìyàwó rẹ̀ tó láti ṣe fún ọkọ rẹ̀ nítorí wípé ìtẹ̀lé àṣẹ ọkọ òun náà ni ń jẹ́ obìnrin rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba àti nínú òfin ẹ̀sìn. eléyìí ó wà nínú sábàbí ẹlẹ́ẹ̀kejì lópin ìgbà tí ìkíní kejì wọn bá ti mọ ẹ̀tọ́ ara wọn fúnra wọn tí wọ́n ń ṣàbòsí ara wọn wọ́n ń ṣe jàǹbá ara wọn gba ọ̀nà oríṣiríṣi tí ọkọ àtìyàwó máa ń gbà ṣe jàǹbá ara wọn táwa náà máa nì ó súnmọ́ kọjá sí wípé ìfẹ́ nì kò ní ṣe kíni kò ní tọ́jọ́ kò ní tóṣù tí ó fi ṣe kíni tí ó fi já. jama àwọn sábàbí méjì tí í máa ń fa wàhálà àti àìgbọ́ra ẹni yé láàrin lọ́kọ-láyà òun ni alukur'an ti sọ yìí. àwọn nǹkan tí ó wá jẹ́ solution fáwọn nǹkan yìí òun náà ni kí ọkọ àti ìyàwó kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run kí wọ́n pòfin Ọlọ́run mọ́. tí wọ́n bá ti pòfin Ọlọ́run mọ́ tí wọ́n bá ti gba ẹ̀ṣẹ̀ láyè tí wọ́n faramọ́ra kí wọ́n mọ̀ wípé àjọgbépọ̀ Ọlọ́run bazí ẹ̀ sórí wípé ká máa bẹ lábẹ́ òfin Ọlọ́run ni. tí wọ́n bá ti mọ̀ bẹ́ẹ̀ wípé lọ́kọ-láyà gbọ́dọ̀ máa bẹ lábẹ́ òfin Ọlọ́run wọ́n láti máa pera wọn sákèsì. ìyàwó mi ṣó ìyá yìí ṣó ti dìde kírun pàpá àṣẹyìn náà ti dìde kírun pàpá kí ló ṣe tẹ́ tí ọpẹ́ fún yín lónìí kẹ́ tó ṣe kíni kẹ́ tó sùn pàpá dìde lóru kẹ́ kírun kẹ́ ṣe salat fil layl gbàwẹ̀ ni ṣe gbá ni ṣàwo ni ṣe gbá ni ṣàwo kẹ́ mọ̀ pé àwọn sákèsí gbogbo àwọn nǹkan tí ó jẹ́ òfin títọ́ lọ́hùn eléyìí tí yóò jẹ́ kí àjọgbé wọn kó tọ́jọ́ kó kọ́lẹ́ kí àwọn ọmọ alálùbáríkà kí ìgbésí ayé wọn kí wọ́n lò lórí al-iman lórí ìgbàgbọ́ òdodo kí wọ́n lò lórí ẹ̀sìn Islam tó dáa tó lálàáfíà lórí ìlànà tàbí Muhammad sallallahu alayhi wa sallam lórí ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n jọ lórí ayé bẹ́ẹ̀ kí wọ́n fa àwọn ọmọ kalẹ̀ sórí títọ́ Ọlọ́run ọba kó máa wá lọ bẹ́ẹ̀ tí kí wọ́n lórí ayé wọn pẹ̀lú gbádùn pẹ̀lú fọkànbalẹ̀ tó bá di gbangba kìámà kí wọ́n tún jọ bára wọn ní ọgbà àlìjánná. tí wọ́n bá ti wà lórí eléyìí ó dájú wípé ọmọ ìyá ìṣù ni wọ́n máa jẹ́ nítorí wípé Ọlọ́run ọba in tí ó fẹ́ lọ́dọ̀ wa ní lọ́kọ-láyà nínú Islam ní wípé ká máa jọ gbé pẹ̀lú ẹ̀sìn a gbọ́dọ̀ máa jọ gbé pẹ̀lú ẹ̀sìn tá a bá jọ ń gbé pẹ̀lú ẹ̀sìn kò sí ó dájú wípé ìfẹ́ ẹni yóò padà wá já ní ìjọ kan. jàmá mùsùlùmí eléyìí àwọn nǹkan tí máa ń fà tí máa ń bí àìgbọ́ra ẹni yé láàrin lọ́kọláya tí máa ń fa divorce tó bá wájá sí wípé ó padà wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ káàkiri tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni tó jẹ́ sí wípé kò sí bó tilẹ̀ wù kórí divorce náà ni divorce táwa ń sọ yìí kíkọra ẹni tí à ń sọ yìí nǹkan tí òfin ẹ̀sìn Islam tó dè mọ́lẹ̀ pẹ̀lú òfin ni ṣẹ̀ríà gbé kalẹ̀ kìí ṣe pé divorce tí fọ́tò ẹ̀ wà káàkiri tó wà láwùjọ àwọn mùsùlùmí rárá nítorí pé ìkọra ẹni yìí nǹkan tí Islam gbé kalẹ̀ ni ní solution bí Islam ṣe gbé kalẹ̀ ní solution wípé tó bá di bí pé àjọgbé ò ní wọ̀ ẹ̀yàrá yín yíyàrá yín yìí ǹjẹ́ òfin sọ nǹkan ní òfin ẹ̀sìn ó sọ nǹkan nípa ẹ̀ kí ló òfin ẹ̀sìn pè àti báwo ni fọ́tò ẹ̀ ṣe rí báwo ló ti yẹ kí a ṣe kí ni ká ṣe ṣe ní tá ń pè ní divorce òun náà ni hallu qaidi an-nikah aw ba'dihi òun náà ni kí a tú ìfẹ́ tá a ta kókó rẹ̀ tí tá a ta kókó rẹ̀ níjọ́ tí à ń fẹ́ra ẹni nì òun náà ni kí ká tú ìfẹ́ láàrin lọ́kọ-láyà ká tú nítorí pé a só tẹ́lẹ̀ ni a ta kókó ẹ̀ tẹ́lẹ̀ ni
ká tú pátápátá òun náà ń pè ní tọ́lákù báyìn, òun náà ń pè ní ìkọra ẹni pátápátá tí ó já sí pé èyí ni kò tún sí pé ó tún lè tún fẹ́ra wọn padà àfi pẹ̀lú àwọn sábàbí kan tí òfin ẹ̀sìn tún ṣe kíni tó tún kà. àbí ká tú apá kan ẹ̀, ìtú apá kan ẹ̀ ni wípé obìnrin ọkọ lè kọ ìyàwó ẹ̀ láàrin oṣù mélòó kan kó sì tó gba padà, tí à ń bọ̀ wá ṣe àlàyé nípa ẹ̀. kíkọ́ ẹni tí à ń sọ yìí, ẹ bá wo àwọn mùsùlùmí, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jahilu an shar'illahi subhanahu wa ta'ala fi masalati talaq, a rí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ wa wọ́n ṣàyìmọ̀kan tó pọ̀ nípa ọ̀rọ̀ wípé akọra ẹni, eléyìí tó já sí wípé pàgáyì pọ̀ nínú ìṣesí náà, gan-an, léyìí tó já sí wípé kálukú náà yóò ká máa ṣe dààmú, ń kọ ẹni yóò máa sọ́nú ọ̀rọ̀, ó lè palẹ̀ mọ́ ẹrù ìyàwó ẹ̀ kó dá síta, ń kọ́ náà ni máa lọ léyìn, oríṣiríṣi àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀. eléyìí kọ́ ni wọ́n ń pè ní à ń kọ obìnrin. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àṣà ńlá fi bọ́ ẹ̀sìn. ma faratna fil kitabi min shay, kò sí nǹkan kan tí Al-Qur'ani ò sọ fún wa. Ọlọ́run ní àfin kankan lẹ̀ tá a ṣàlàyé fún wa nípa àlámàrí ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe máa lo ìgbésí ayé yín. nítorí bẹ́ẹ̀ kákọ́ra ẹni yìí ó pín sọ́nà méjì, ọ̀kan ní at-talaqu sunni, ọ̀kan ní at-talaqu al-bid'i. kákọ́ra ẹni ní tójú ọ̀nà bí òfin ẹ̀sìn ṣe wí ọ̀tọ̀ nìyẹn. káwá kọ́ra ẹni kí ọkọ àtìyàwó kan kọ́ra wọn lórí ìfẹ́ inú tiwọn tó yàtọ̀ sí ìlànà, ọ̀kan nìyẹn náà. a padà wá ṣe àlàyé ìkíní àti a padà wá ṣe àlàyé ẹ̀ fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ kí láìpẹ́ abẹ́lọ́wọ́n ọba nínú àánú ẹ̀ kí Ọlọ́run kí ó fún wa ní àgbọ́yé nínú ẹ̀sìn ẹ̀. hadha wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah wa ba'd. adakwe fún ọba Allah subhanahu wa ta'ala, alaikum kí a ti gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. akira wa lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀, ń tán pè ní divorce ní à ń pè ní kọ́kọ́ kọ ìyàwó àbí kí ìyàwó kọ ọkọ rẹ̀. nǹkan tí ẹ̀sìn Islam tí ó ṣàlàyé nípa rẹ̀ ni nǹkan tí Islam ṣàlàyé nípa rẹ̀ ni kì í ṣe wípé kí a kà máa kígbe nígbà tí ìjà bá dé ká sọ pé mo kọ ẹ́ jáde máa lọ lẹ́yìn, ká kẹ́rù ìyàwó ká dá síta, àbí ká mọ́rẹ́ ká máa nà ká lè bọ́ta ká ní máa lọ lẹ́yìn. oríṣiríṣi àwọn fọ́tò tí ìṣesí yìí tí àwa náà mọ̀ ní àwùjọ wa, eléyìí a gbọ́dọ̀ ṣe àlàyé rẹ̀ fúnra wa ká gbàgbọ́ yẹ. eléyìí kì í ṣe ntí ó bá ìlànà tí Ọlọ́run bá mu, eléyìí ẹ̀ṣẹ̀ ni. eléyìí ìfi ìṣàbòsí obìnrin eléyìí jẹ́. nígbà tí a bá fẹ́ kọ́ obìnrin, a máa ń kọ́ obìnrin pẹ̀lú ọ̀wọ̀ ni. a máa ń kọ́ obìnrin pẹ̀lú ọ̀wọ̀, pẹ̀lú bí Ọlọ́run bá ṣe ní ká kọ́. níta ń pè ní ìkọra ẹni at-talaqu sunni tá a sọ fúnra rẹ̀ kan,
òun náà ni at-talaqu alladhi waqa'a 'ala al-wajhi mashru' alladhi shara'ahu Allah subhanahu wa ta'ala wa rasuluhu. òun náà ni kíkọra ẹni gbọ̀nà tí Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala tó là kalẹ̀ wípé ká fi kọra ẹni àti òjíṣẹ́ rẹ̀. òun náà ni kí èèyàn fi obìnrin kéèyàn sọ pé mo kọ ẹ, kéèyàn kọ ìyàwó ẹ, kó kọ ìyàwó ẹ ẹ̀rí nínú mímọ́. ìyẹn ni wípé ńgbà tóbìnrin náà bá mọ́ kò níbi nǹkan oṣù, ńgbà tóbìnrin náà bá mọ́ kó kọ obìnrin nínú mímọ́ tí kò súnmọ́ ẹ̀rí, kó sọ pé mo kọ ẹ. àsìkò tí ń sọ̀rọ̀ yẹn sí yẹn kóbìnrin náà máa bẹ fi tuhurin lam yujami'uha fihi, kó máa bẹ nínú mímọ́ tí kò tí ì súnmọ́ yóò wá filẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí wa yatrukuha hatta tanqadi iddatuha, yóò wá fi obìnrin yẹn lẹ̀ bẹ́ẹ̀ lásìkò tó bá sọ pé mo kọ̀ ẹ́ ni yóò filẹ̀ kò ní súnmọ́ ẹ̀rí títí, nítorí pé ó ti wọnú ìdá nìyẹn títí yóò fi ṣe oṣù mẹ́ta ẹ̀rí tí yóò fi ṣe kíni yóò fi tún ṣe haidọ̀ ní èjì ẹ̀ta kó tó di wípé nígbà tí láàrin haidọ̀ mẹ́ta yìí kò sí nǹkan tí kò lè ṣẹlẹ̀, inú ẹ̀ lè tutù kó tún gba ìyàwó ẹ̀ padà, àbí kó tún sọ pé ara máa wá lọ ilé yín náà ni. eléyìí ni kíkọ̀ tó bófin mu. nígbà tí ó bá sì ń bẹ ní inú ìdá yìí, ìyẹn ni pé nígbà tó bá sọ pé mo kọ̀ ẹ́ nínú mímọ́ tó súnmọ́ nínú ẹ̀ tó sì yà fún ó yẹra fún ó ní dé ibùsùn ẹ̀ láàrin oṣù mẹ́ta yìí, yóò sì máa bẹ lábẹ́ ìrùlé, yóò máa bẹ nínú ilé ẹ ní o, yóò máa bẹ nínú ilé ẹ tí nínú yàrá ẹ tí ń gbé tó fún, ibẹ̀ náà ni ó ti ṣe ìdá oṣù mẹ́tẹ̀ẹ̀ta yìí, ó sì ní súnmọ́, ó sì máa fún lówó oúnjẹ, ẹ máa jọ sọ̀rọ̀, ó kàn ní ó yẹra fún ni ẹ̀rí ó máa fún lówó oúnjẹ, gbogbo nǹkan ẹ̀tọ́ ẹ̀ ó tún ní lọ́dọ̀ ẹ̀, àmọ́ ìjà sì wà lọ́wọ́lọ́wọ́, ó ní dọ́dọ̀ ẹ̀, ó ní lọ sùn tí fún tí ó fi ṣe ìdá rẹ̀ tán láàrin oṣù kínní tí ó fi ṣe nǹkan oṣù àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, ìjà tó wà, atẹ́gùn Ọlọ́run lè ṣètọ́ni lọ tí gbogbo nǹkan tó dáa tí yóò tó kábàámọ̀ nǹkan tí gbólóhùn tó ti sọ pé mo kọ̀ ẹ́ tó kábàámọ̀, torí gbólóhùn tó tóbi ni tí ó tó kábàámọ̀ rẹ̀ tó sì tó padà tó ń fa ìyàwó ẹ̀ mọ́ra padà. eléyìí ni òfin Ọlọ́run ní ìdàtọ̀ yá ayyuhan nabi, eré ànábì, Ọlọ́run dojú ọ̀rọ̀ ikọ̀ ànábì. àwọn ọ̀rọ̀ mi ń bẹ tọ́lọ́run bá dojú ẹ̀kọ́ ànábì, àwa ìjọ rẹ̀ ní ọ̀rọ̀ ló tó kó sínú. Ọlọ́run ní yá ayyuhan nabi inú sọ́ọ̀tù Talaq ẹ̀rí, ibi tí alámọ̀rí ìgbé lágbára dé, odidi sóra kan ló dúró fún Al-Qur'an tó ṣàlàyé ní ìfọ́síwẹ́wẹ́. yá ayyuhan nabi, Ọlọ́run ní ìrẹ́ mọ́ pé ànábì idha talaqtumun nisaa, nígbà tí ẹ bá fẹ́ kọ àwọn obìnrin, fatalliquhunna li'iddatihin, ẹ máa kọ̀ wọ́n nínú ẹ kọ̀ wọ́n nínú ìdá wọn, ẹ kọ̀ wọ́n nínú kíni, nínú ìdá wọn ni kẹ́ ti kọ̀ wọ́n. yẹn ni wípé ẹ kọ̀ wọ́n nínú mímọ́, kí wọ́n ṣe ìdá wọn lábẹ́ yín, kí wọ́n ṣe ìdá wọn ní abẹ́ yín, tahiratin min ghairi jima', kí wọ́n máa bẹ nínú mímọ́, min ghairi jima' ẹ má súnmọ́ wọn. àyè sọ pé mo kọ̀ ẹ́ fóbìnrin kí ó tún dòru kó tún di alẹ́ kó tún lọ bá, àbí kó tún lọ bá kó tún kì mọ́lẹ̀ kó tún lóhun tún ṣe àṣepọ̀ pẹ̀lú ẹ̀ rárá. nígbà tó bá ti sọ gbólóhùn yìí tó yẹ sí pé ó sì pinnu lórí ẹ̀ ni, ó ti di ọ̀ràn, ó ti di wípé kó yà fóbìnrin yìí kí ó wà bẹ́ẹ̀, kí ó wà ní, yóò sì máa bẹ lábẹ́ àṣẹ, ó sì mọ gbogbo àwọn ẹ̀tọ́ ẹ̀ tó ní lọ́dọ̀ ẹ̀, yóò máa gbà títí yóò fi ṣe nǹkan oṣù mẹ́ta ní ọ̀dẹ̀dẹ̀. eléyìí ni à ń pè ní kíkọ̀ tó bá òfin mu, divorce tó bá òfin mu leléyìí. àmọ́ gbogbo eléyìí táwọn ń ṣe láwùjọ wa tí a máa jà, a máa lùyàwó, a fọ̀rẹ́ fi nà lọlé, a sọ pé pa àwọn ẹgbẹ́ kí wọ́n kẹ́rù ẹ, oríṣiríṣi tá a máa ń ṣe nì, eléyìí kò bá òfin mu. ìyẹpẹrẹ obìnrin ló jẹ́ ìfobìnrin, ìṣàbòsí obìnrin ní gbogbo eléyìí jẹ́. Ọlọ́run tá bá fẹ́ kọra yín, ẹ kọra yín. at-talaqu marratan fa imsakun bi ma'rufin aw tasrihun bi ihsan. inú pé kò kọyàwó ẹ kí ìjà sì tó parí kó tó gbàyàwó ẹ padà lábẹ́ òfin, àbí kò sì filẹ̀ kó máa lọ lálàáfíà, àbí kò filẹ̀ kó máa ṣe kíni, kó máa lọ ní àlàáfíà. eléyìí ni níwọ̀n bá ṣókí ń tá ń pè ní divorce tí
ó jẹ́ tí òfin ẹ̀sìn tó ṣe ní àlàyé fún wa tó yàtọ̀ sí gbogbo àwọn ọ̀nà tí a ń gbà kọ obìnrin ní ọ̀dọ̀ wa tí kò bá ṣẹ̀ríà t'Ọlọ́run Ọba mu ká ṣàkíyèsí ká padà ń bẹ̀ ká mọ̀ wípé kíkọra ẹni yìí nígbà tó bá ṣẹlẹ̀ gbèsè gbólóhùn yìí kò sọ obìnrin yìí di ọ̀tá fún bí ìjà bá tẹ́ wà nígbà tẹ ẹ bá fẹ́ fira yín sílẹ̀ ẹ fira yín sílẹ̀ pẹ̀lú àlàáfíà torí pé kíni àwọn ọmọ ti ń bẹ láàrin yín kọ́dà káàtì àá sọ pé ọmọ sí láàrin yín náà ni ẹ ti lò fẹ́ ń gbà kan rí ẹ rántí ìpìlẹ̀ kẹmọ kíkọ́ náà máa lọ ní àlàáfíà kẹmọ yìí pé bí àjọgbé lọ́kọláya ò bá sí mọ́ kò bá rọrùn mọ́ àjọgbé ti ìjọmọ̀ ẹ̀yà Islam ìyẹn sì tún ṣẹ́kù kọ́lọ́wọ́n ọba kí ó bá wa lè ṣètọ́nì jìnnà kí ni àwọn ewu tí ìkọra kọ́kọ́ fi ìyàwó sílẹ̀ àbí kí ìyàwó fi ọkọ sílẹ̀ ìyẹn ni pé kí ọkọ àti ìyàwó kí wọ́n yà divorce kí làwọn dànṣe tí ó mú dání wallahi ọlọ́wọ́n ọba tí àyípe jẹ́rìí rọ òun ni àfibúra wípé divorce kò fẹ́ lóore kan oore tí divorce ní ìyẹn ni pé oore bẹ̀ wípé ọlọ́run ló ní kí wọ́n kọra wọn oore tó mú dání ó kéré sí aburú tí divorce ní divorce ó burú jáì èyí tí fi ń dájú abẹ́lọ́wọ́n ọba gbogbo lọ́kọláya abẹ́lọ́wọ́n ọba Allah fún gbogbo lọ́kọláya kí ọlọ́run kó fi àlùbáríkà sínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa kí àwa àtàwọn ìyàwó wa kájọ gbé pẹ́pẹ́pẹ́ kájọ lólé ayé imani ilé ayé fọkànbalẹ̀ ilé ayé dùnú ilé ayé ìfẹ́ kásìjọ kóra wa kó láyé kátó lọ pàdé gbagba kìyàmà nínú ọgbà àlùjánnà fífi dáwùsílẹ̀ àhàlà pẹ̀lú àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn ẹni rẹ̀ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa o wàláhì ìyẹn ni kí a máa tọrọ kí ọkọ máa tọrọ bẹ́ẹ̀ kí ìyàwó sì máa tọrọ bẹ́ẹ̀ ọlọ́mọdé àríṣù nítorí pé tó bá ti túká kì í ṣe tó mọ́ tó bá sì túká ẹ rí i pé ohun tá a bá kójọ inú máa níyì ohun tó bá ti túká kì í sábà níyì kan máa ń dọ̀lẹ́ ni nítorí bẹ́ẹ̀ aburú ń bẹ níbi divorce kò bímọ rẹ̀ kan rí ọmọ burúkú ni máa ń bí ẹ̀rí ìkọra ní divorce yìí ó ti bà ọ̀pọ̀lọpọ̀ àwùjọ míì rẹ̀ àwùjọ míì ó ti bà ọ̀pọ̀lọpọ̀ àwùjọ míì ó ti bà á jẹ́ ó ti bí àwọn ọmọ burúkú káàkiri ẹ̀rí àwọn àwùjọ míì ń bẹ tó jẹ́ sí pé àwọn obìnrin al-mutallaqat àwọn obìnrin tí ọkọ kọ̀ wọ́n fẹ́ pọ̀ ju obìnrin tí ń bẹ ní abẹ́lé ọkọ rẹ̀ lọ ẹ̀rí àwọn dànṣe tí kákọrẹ ẹni tí ó ní ó pọ̀ rẹpẹtẹ akamẹ́lò kan fún wa nínú ẹ̀ àkọ́kọ́ tashattut shamli al-usrati wa tafarruq al-awlad bayna al-abi wal-um àkọ́kọ́ àdánwò tí ń bẹ tó jẹ́ èso tí máa ń ṣẹlẹ̀ láàrin láàrin divorce kí ọkọ àti ìyàwó kí wọ́n fẹ́ra wọn sílẹ̀ òun náà ní wípé àwọn ọmọ ó di kayọ̀kayọ̀ gbogbo eléyìí nǹkan táwa náà tá a mọ̀ ni tí máa ń ṣẹlẹ̀ àwọn ọmọ tashattut shamli al-usra ẹbí náà ó túká pátápátá yóò bọ́ sọ́tọ̀ọ̀tọ̀ tafarruq al-awlad bayna al-ab wal-um àwọn ọmọ náà ó fọ́n yẹlẹyẹlẹ láàrin bàbá àti ìyá yóò dìjà gbòòrò yóò di wàhálà wọ́n pera wọn lọ́lẹ́ ẹjọ́ bí wọ́n sì pera wọn lọ́lẹ́ ẹjọ́ náà wọ́n lọ oríṣiríṣi tí máa ń ṣẹlẹ̀ wàhálà ẹjọ́ àròyé níjojúmọ́ ọmọ ti dàgbà mo ti tó gbà dání ọmọ náà ti lọ́dún méje kò lọ́dún méje kí lòfin ìjọba sọ oríṣiríṣi wọ́n kóra wọn sáròyé eléyìí tó já sí pé níjọ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n mọ̀ yí pé ohun tó fẹ́ padà wá parí ẹ̀ nìyẹn níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ àti ìdùnnú níjọ́ náà títí àwọn ọmọ yìí fi wáyé àwọn ńgbà tí ṣètọ́nù yìí bá wá dé yóò wá tú àwọn ọmọ yìí ká bàbá lè ní mẹ́ta ló ń fẹ́ gbà sọ́wọ́ ó lè ní ẹ̀kọ́ àwọn ọmọ mi fún mi ìyàwó ní rárá èmi ni mo fẹ́ gbà àwọn ọmọ mi tọ́ oríṣiríṣi àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan míì tí máa ń ṣẹlẹ̀ ma yahdusu latfal min sadmati nafsiyatin ba'da iftiraq al-abawayn àwọn nǹkan míì tí máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ náà tó já sí pé àwọn ọmọ kú táwọn ọmọ yẹn máa ń gbà àwọn ọmọ yẹn máa ń gbà kú nínú ẹ̀mí ẹ̀rí wọ́n gbà kú òjijì kan nínú ẹ̀mí lè tó já sí pé nǹkan tí wọ́n lérò yóò padà ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí àwọn ọmọ yìí wà rí pé
ṣé gbèsè ayé ta fẹ́ lónìí ìyẹn ni wípé kú wo làwọn mẹ́fẹ́ gbà kú wípé àwọn ìyá àtàwọn àti bàbá àtàwọn padà bọ́ sọ́tọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti wà pọ̀ táwọn ti ń rá àwọn méjèèjì táwọn bá jí bá pápá máma pápá ó àdí bíi pé màmá yóò máa gbélé wọn pàpá náà wà nílé tiẹ̀ náà àwọn ọmọ náà ọmọ wa ráre àwọn ọmọ yóò gbakú nínú ẹ̀mí ilé ìtọ́já sí pé yóò kóbá ìmọ̀ sábà kóbá àlàáfíà àwọn ọmọ náà. ẹlẹ́kẹta kò tí kó lórí àwọn ọmọ ma yahmiluhu haulai al-awlad min humumin kabiratin tafuku amarahum jarra bondihim an al-abawain. àwọn ọmọ yìí inú nǹkan tí ó tún fẹ́ kàn wọ́n òun náà ni wípé àwọn ọmọ yìí yóò donírònú yóò hàn nínú àlàáfíà àwọn ọmọ náà yóò hàn nínú manẹ́tì rìyàjí àwọn ọmọ náà báwọn ọmọ náà ṣe ń ronú ẹ̀rí nínú ìṣesí wọn kódà nínú àwọ̀ wọn yóò hàn nínú ẹ̀ ẹ̀rí àwọn ọmọ yóò kó sínú wọn donírònú ní ìrònú tó jásí wípé yóò ju ọjọ́ eré wọn lọ nítorí pé kíni nítorí wípé ọkọ àti ìyàwó wọn fira wọn nítorí pé bàbá àti ìyá wọn ṣe kíni wọn fira wọn lẹ̀. ẹlẹ́kẹrin tí ò tí kó lé àwọn ọmọ yìí òun náà ni pé adamu riyatil káfíà lílọ lọ́dí bàndà tọ́lák òun náà ni wípé àwọn ọmọ yóò ní ní padà rí àmójútó tó péye kan mọ́ nítorí pé àwọn ọmọ yóò padà wá dọmọ ọlọ́mọ ẹ̀rí àwọn ọmọ yóò padà wá dọmọ ọlọ́mọ gan apá lè gbàdá ní àbúrò bàbá àbúrò ìyá lè mú kan oríṣiríṣi tí àwọn méjì sì ń bẹ láyé àmọ́ nítorí nígbà tí ṣètọ́ni ti dé tó ti tú wọn ká fún sábàbí kan sí kejì yóò sa àwọn ọmọ yìí di àwọn ọmọ ọlọ́mọ ẹ̀rí yóò sọ àwọn ọmọ yìí dá àwọn ọmọ ọlọ́mọ àkólé kan tó péye kan kò tún ní sí fún àwọn ọmọ náà àmójútó tó péye illa ma rahima rabbi àyàfi àwọn exceptionnel tí ó tún máa ṣẹlẹ̀ àmọ́rí kọ̀ọ̀kan náà àmọ́ ṣé ojú olójú ṣé ó lè dàbí ojú ẹni ǹjẹ́ ẹnìkan lè mọ ọmọ ẹni tọ́jú ju ní lọ ní ìrò bẹ́ẹ̀. inú àwọn kan tí ó tún máa ń ṣẹlẹ̀ òun náà ni wípé kò tí kó lórí àwọn ọmọ bákan náà àwọn ọmọ yìí wọ́n lè pẹ́dra confiance ẹ̀mí ara wọn yẹn ni wípé àwọn ọmọ yìí wọ́n ríra wọn lọ́lẹ̀ wọ́n padà wọ́n ríra wọn lọ́lẹ̀ tí in tó ṣẹlẹ̀ sí bàbá àti ìyá tó tú wọn káyì yóò sọ wọ́n di ọ̀lẹ wọn tún ní agbára àti fọkàn tánra wọn mọ́ pé ǹjẹ́ àwọn tẹ̀lé ṣe nǹkan kan nínú ayé àwọn ǹjẹ́ àwọn tẹ̀lé ṣe nǹkan nínú ayé ẹ̀rí nítorí pé ìmọ̀ àjọgbépọ̀ yìí ìmọ̀ mísíra ẹni tí káwọn ọmọ kí wọ́n máa rí bàbá wọn kí wọ́n máa rí ìyá wọn pọ̀ odidi ìwòsàn ńlá kan ni tí máa ń lapa nínú ọpọlọ àwọn ọmọ tí sì máa ń lapa nínú ìgbésí ayé àwọn ọmọ lókùn ìgbà tẹ́lẹ̀ bá ti ṣẹlẹ̀ eléyìí àǹfààní yìí àwọn ọmọ yìí wọ́n pẹ́ẹ́dẹ̀rẹ̀ kò ní wọn lérí àwọn ọmọ náà padà bá di ọ̀lẹ wọ́n lè tibẹ̀ di ọmọ ọ̀ta wọ́n lè tibẹ̀ dámúgbó wọ́n padà gbàkámú nítorí pé kíni bàbá àtìyá ò sí pọ̀ mọ́ ẹ̀rí bàbá àtìyá kò sí pọ̀ mọ́ inú àwọn danger tó tún ní òun náà ni wípé divorce ìmọ̀ ń tú ẹbí ká ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń tú ẹbí ká ẹbí ọkọ àtẹbí ìyàwó yóò hàn nínú àjọṣe wọn wípé àjọṣe wọn ní dánmọ́rámá àjọṣe wọn kò ní ṣe kíni kò tún ní ṣe kíni kò tún dánmọ́rámá torí pé ìkùnsínú wípé ọmọ wa ó ti kọ́ ọmọ wa ti ṣe kíni ó ti kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ ọmọ sọ pé ọmọ wọn ó ti kó lábẹ́ mi àwọn divorce tó ṣẹlẹ̀ yẹn ìkùnsínú yìí ìbínú yìí yóò máa hàn láàrin ẹbí méjèèjì wọn ní túnjọ ṣe pọ̀ bíi tàtẹ̀yìnwá mọ́ ó wà nínú nǹkan tí divorce ti máa ń bí inú àwọn nǹkan tí ó tún máa ń bí òun náà ni wípé máa ń padà wá sí ọkọ mi dìdàkudà sì máa ń sọ ìyàwó mi dìdàkudà bẹ́ẹ̀ ni kódà máa ń padà wá sọ divorce máa ń ṣe débi pé ìyàwó mi ó lè ṣètòrí pé ọkọ rẹ̀ kọ̀ yóò jáde kó nú ẹ̀sìn tàbí àdínilá yóò jáde kó nú ẹ̀sìn ọlọ́run ọba yóò fi ìsìlámù lẹ̀ lẹ́fìmọ́ ráwọn irú àwọn obìnrin bẹ́ẹ̀ yóò máa lọ ìṣẹ̀lẹ̀ yóò máa lọ tọ́ràn yóò máa lọ oríṣiríṣiríṣiríṣi nítorí pé ó ti padà wá bàrẹ̀ nínú ìgbésí ayé kan tí kò tún fẹsẹ̀ rinlẹ̀ dáadáa mọ́ ẹ̀rí ìbẹ̀rù ti wà ní ayé ẹ̀rí
kò ní ìfọkàntán ìmánì ẹ̀ ó ti jò. Oríṣiríṣi ni divorce máa ń bí, yóò máa ń bí bẹ́ẹ̀ fọkùnrin, ìsì máa ń bí bẹ́ẹ̀ fún obìnrin, nítorí pé wọ́n ti gbakú nínú ẹ̀mí. Èyí tí wọ́n lérò pé ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Inú àwọn nǹkan tí divorce tó máa ń bí òun náà ni wípé ó lè padà wá di wípé ìyàwó náà kò ní lọ́kọ míì mọ́ tí ó fi jáde láyé, yóò lóun ò fi lọ́kọ kan mọ́. Tá bá sọ pé tá a bá kọ́kọ́ àbí tọ́kọ bá kọ ni a máa ń lọ́kọ ni ó ní ara òun lọ́kọ kan. Ìmọ̀ àwọn máa ṣẹlẹ̀ sọ́kùnrin míì náà òun náà láì jásí wípé nítorí pọ́bìnrin yìí kọ̀ yóò lóun fẹ́yàwó mọ́. Bí ṣe ń ṣẹlẹ̀ sóbìnrin iná ní tó máa ń ṣẹlẹ̀ sí ọkùnrin. Ẹ̀rí inú àwọn nǹkan tí divorce tó máa ń bí òun náà ni wípé ìmọ̀ ń já okùn ẹbí. Ẹ̀rí ìmọ̀ ń já okùn ẹbí lọ́nà wo? Ọmọbìnrin tí ó hùwà ìgbọràn yìí bóyá àṣemọ́ṣe kan ló ṣe ọkọ ẹ̀ ò lè gba túláàsì, lọ́kọ ẹ̀ ní àṣemọ́ṣe tó yẹ sí pé àyàfi kọ́kọ́ yìí kọ̀ ni ó fi ráyé gbé. Nígbà tí ìṣẹ̀lẹ̀ náà bá ṣẹlẹ̀ tó bá padà sílé wọn tó bá kọ̀, àwọn fámìlì ó mọ̀ sọ wípé àwọn fámìlì ó sọ wípé kì í ṣe bíbà yìí ló tó fẹ́ mọ́kọ̀ mi wá. Oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀, ọmọ náà ó lè tibẹ̀ máa ṣe àìgbọ́ràn sí àwọn fàmíì bàbá ẹ̀ àbí fún àbí àwọn fàmíì ìyá rẹ̀, léyìí tí yóò padà wá ṣe kíni, yóò padà wá bí àìgbọ́ra ẹni yé láàrin ẹbí, tí tẹ̀gbọ́ntàbúrò bóyá ọmọ bàbá ni, bóyá tẹ̀gbọ́ntàbúrò lọ́mọ bàbá ni àbí tẹ̀gbọ́ntàbúrò lọ́mọ ìyá ni. Ní obìnrin nìyẹn o, wọn ní gbọ́n ara wọn mọ́. Àwọn mọ̀ sọ wípé kí ló ṣe tó ṣàṣìmọ́ṣe nílé ọkọ tọkọ ẹ̀kọ́ ẹ̀ ọkọ pápá. Àwọn fàmíì tẹ náà mọ̀ sọ wípé kí ló ṣe tó kọ̀yàwó ẹ̀ tí ó ṣe kíni, tí ó ṣe sùúrù fún kó fà á mọ́ra. Àwọn èdè òyìnbó nìyí yóò padà wá di bí pé yóò máa lapa lára àwọn ẹbí tí wọ́n ní gbọ́ra wọn yé mọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwọn ọmọ burúkú tí kákọ́ra ẹni yìí tí máa ń bí tó sì ti bí sí àwùjọ. Abẹ́lọ́hùn nínú àánú ẹ̀ kọ́lọ́hùn kí ó ṣàánú wa, kó fi Islam fi hàn wá, kó sì kún wa lọ́wọ́ láti tẹ̀lé. Àṣetán nǹkan tó máa ń wá òun náà ni kí á wà yẹlẹyẹlẹ, kí á mọ̀ sí pọ̀, kí ọkọ kọ́kọ́ ìyàwó, kí ìyàwó kó sì ṣe kíni, kó sì kọ ọkọ. Bí ó bá ti wá ṣẹlẹ̀ báyìí tó wá sí pé divorce ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́, náà ó ti ṣẹlẹ̀ náà nìyẹn, ọkọ ti rìn lọ́tọ̀, ìyàwó náà ti lọlé wọn, kí wá ní ìwòsàn? Ṣé gbogbo àwọn nǹkan tí ó akàwọ̀ yìí ṣé kí wọ́n fi ìgbésí ayé wọn lẹ̀ bẹ́ẹ̀, kí ṣètọ́ni wọn tọwọ́ bọ̀ kó wá sọ wọ́n di èèyàn ránunràun, kí wọ́n pàdánù ayé, kán má rẹ̀sìn Ọlọ́run ṣe, kán pàdánù ayé kó tún di wàǹgbà alkiyama, kán tún pàdánù alkiyama ni? Àbí ó yẹ kí wọ́n wá ìwòsàn fúnra wọn, nítorí wípé nígbà tó bá ti ṣẹlẹ̀ ó ti di wípé wọ́n ti láàárẹ̀ kan nìyẹn. Nítorí pé tí ìyàwó bá ń lọ, wọ́n mọ̀ sọ wípé bó ṣe ń lọ yẹn, obìnrin tí ń lọ yẹn ọkọ ẹ̀ ó ti kọ́ àbí pé ó ti jáde kó ní ọkọ ẹ̀ o. Ọkùnrin pàápàá tó wọn bá ń lọ wọn ni ìyálé ẹ̀ ó ti kó lọ́dọ̀ ẹ̀, ó ti kọ̀ yálé ẹ̀ àbí ó ti kọ̀ ìyàwó ẹ̀, wọ́n ti tún gba àmì míì, wọ́n ti gba àdírẹ́sì míì sára nìyẹn, eléyìí tí kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Àmọ́ kò sí bó tilẹ̀ wò kó rí, ntí Ọlọ́run bá ti ní yóò ṣẹlẹ̀ náà ni. Tó bá ti wá rí bẹ́ẹ̀, tó bá di wípé ọkọ ó kọ ìyàwó náà ṣe kí ni, òun náà kọ ọkọ, kí làwọn ohun tó tún kàn fún wọn, kí ni ìwòsàn òun náà ni wípé al-audatu ila Allahi subhanahu wa ta'ala, òun náà ni wípé gbogbo àwọn wàhálà yìí kí wọ́n pàtì sẹ́gbẹ̀ kan, kí wọ́n máa gbégbé àlàáfíà, kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run, kí wọ́n gbá ìbẹ̀rù Ọlọ́run ọba mú, kí wọ́n gbá a mú ní kọ̀rọ̀ àti ní gbangba, kí wọ́n máa tẹ̀lé tọ́lọ́run, kí wọ́n sì jìnnà sí ohun tí Ọlọ́run ọba ò fẹ́, kí wọ́n jọ pera wọn padà lórí pàtàkì lórí àwọn ọmọ yìí pé
ọlọ́run ti kádàrá òun òyà ti dé ó ti dé náà nìyẹn báwo làwọn ọmọ yóò ṣe ní ráre kí wọ́n pera wọn padà nítorí àti ṣe kíni àti jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè ṣoríire káwọn ọmọ yìí kí wọ́n lè ṣoríire káwọn ọmọ yìí kí wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé tí kì í bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yìí wọ́n pàdánù àwọn ọmọ yóò sì ní jẹ́ nǹkan káwọn ọmọ yìí sì jẹ́ nǹkan òun náà ní èrè fún ọkọ òun náà sì ní èrè fún ìyàwó òun náà lè rè fọ́kọ òun náà sì lè rè fún ìyàwó nítorí bẹ́ẹ̀ nígbà tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n má sọ di ìjà gbòòrò kí wọ́n pera wọn padà pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ báwo la ṣe tọ́ àwọn ọmọ yìí kí wọ́n jọ sọ̀rọ̀ àwọn ọmọ pọ̀ kí wọ́n rán àwọn ọmọ yìí lẹ́kọ̀ọ́ ìwé kí wọ́n rán wọn lẹ́kọ̀ọ́ kéwú kí wọ́n sì yé pàtàkì tàn fún àwọn ọmọ káwọn ọmọ yìí kí wọ́n má bàa dàgbà lórí wípé wọ́n máa wá ṣe ọ̀tá ìyá wọn àbí káwọn ọmọ wá dàgbà lórí wípé wọ́n máa ṣe ọ̀tá bàbá wọn eléyìí tí ó máa ń ṣẹlẹ̀ ní àwùjọ wa táwọn obìnrin míì tó bá ti ṣẹlẹ̀ wọ́n pa àwọn ọmọ jókòó pàtàkì jùlọ ọmọbìnrin àbọ̀mọkùnrin náà àbọ̀mọkùnrin míì náà wọ́n máa pàtàkì tàn fún ẹ̀rí gbogbo eléyìí kì í so ìṣòre tí o bá rò yí pé ìpàtàn bàbá àwọn ọmọ yìí ìtàn burúkú fún wọn iná ló lè jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n nífẹ̀ẹ́ òun pọ̀rọ̀ tán rẹ̀ jẹ́ ni o kí á bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù Ọlọ́run nítorí bẹ́ẹ̀ àtiwájú àtẹ̀yìn a pè gbogbo ọ̀dọ́ fẹ́yàwó a pè gbogbo ọ̀dọ́ lọ́kọlọ́kọ wípé tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ dáadáa ìwọ ọkùnrin tó bá fẹ́ wá ìyàwó wá ìrìn nílànà ti tọ́lọ́hun Ànábì ní fazfar bizati din tarbati yadak ìrìn ní ìlànà tọ́lọ́hun àkọ́kọ́ ohun tí ọkọ́kọ́ fẹ́ ṣọ́ lára obìnrin òun náà ni wípé ǹjẹ́ ó lẹ́sìn ǹjẹ́ àwọn ẹni ẹ̀sìn ni wọ́n bí àkọ́kọ́ ohun tó ọkọ́ fẹ́ ṣọ́ lára obìnrin tó fẹ́ tó fi ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé ẹni wípé ǹjẹ́ ọmọ náà ǹjẹ́ wọ́n tọ́ pẹ̀lú ẹ̀sìn ǹjẹ́ ọmọ náà lẹ́sìn ǹjẹ́ àwọn ẹni ẹ̀sìn ni wọ́n bí àníbìnrin eléyìí ni ó lè pé eléyìí ni ìfọ̀kànbalẹ̀ eléyìí ni oríire ẹ láyé àti ní alkiyama ìwọ obìnrin tó sì fẹ́ wá ọkọ pàápàá ìwọ obìnrin tó sì fẹ́ wá ọkọ abẹ́yìn bàbá abímọbímọ ìyá abímọbímọ tẹ́ fẹ́ fún ọmọ yín lọ́kọ ẹ̀sìn ní kẹwo Ànábì ní idha atakum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu tó bá tọ̀ yín wá tó bá wọlé wá tán kan lẹ̀kùn fún yín man tardawna dinahu wa khuluquhu ẹ̀ńtẹ́ yọnu sí ẹ̀sìn àti wá ẹ̀ fazawwijuhu ẹ̀fún lọ́mọ illa taf'aluhu tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ Ànábì ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ takun fitnatun fil ard wa fasadun arid Ànábì ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá kọ̀ tẹ́ fún ẹni tó lẹ́sìn lọ́mọ fìtínà ni ó padà wá bí sórí ilẹ̀ Ọlọ́run eléyìí èyí náà ní sì bí gbogbo ìbàjẹ́ tá à ń rí káàkiri abẹ́lọ́run nínú àánú ẹ̀ kọ́lọ́run kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kókó a máa ṣe kó fẹsẹ̀ wa lé ojú ọ̀nà kó jẹ́ ká gbàgbọ́ yẹ̀sìn kọ́lọ́run kó fòdodo hàn wá kó kún wa lọ́wọ́ láti lò ó kó fi tí ó jẹ́ irọ́ kó sì fi hàn wá kó kún wa lọ́wọ́ láti tẹ̀lé gbogbo àwọn ọmọ wa kọ́lọ́run kó dá wọn sí fún wa àwa àtàwọn ìyàwó wa kọ́lọ́run jẹ́ kí ká máa bẹ dáadáa ká sì máa gbé dáadáa èṣù ṣetán tí máa ń da àárín lọ́kọ̀ọ́lẹ́yàrú kọ́lọ́run jẹ́ àrí láíláí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka rabbana wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Allah